Ẹ káàárọ̀ ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeríṣi dáadáa ni mo bá yín. Tí bá ṣẹ̀ṣẹ̀ dé láti ibi iṣẹ́ bá máa fẹ́ sáré àti pé àwọn show tó bá ti ká mi lára gan mo máa fẹ́ jẹ́ kó jẹ́ àjímúná. Ikú Mohbad awareness ni ó jẹ́ ló yẹ kó jẹ́ fún everybody. Ẹ má jẹ́ ká take chances, ẹ má yẹ ká take any chance. Tẹ́ bá rí ẹni obìnrin tó bá ń ṣe orí burúkú tó fẹ́ báyé ọkùnrin jẹ́ ẹ tètè pariwo síta. Tẹ́ bá dẹ̀ rí ẹni ọkùnrin náà tí wèrè ń ṣe tó fẹ́ báyé obìnrin jẹ́ ẹ tètè pariwo síta. Ju gbogbo ẹ lọ, gbogbo ẹni tó ní ọwọ́ nínú ikú Mohbad, ìran gúnugún kan wọn kì í kádún, ìran àkànàmàgbò wọn ń pòṣù. Gbogbo ẹni tó ní ọwọ́ nínú ikú Mohbad, gbogbo ìgbà ọmọ ọ̀kọ̀ọ̀kan lọ ní ọmọ wọ̀ ń yọ, ọ̀kọ̀ọ̀kan náà máa yọ tán. Gbogbo ẹni tó ní ọwọ́ nínú ikú Mohbad àti kékeré àti àgbà, kó bí gba ọmọ kò ní rọ́mọ gbèsìn ní agbára Ọlọ́run, torí àwọn náà da ìbànújẹ́ sáyé, tán da ìpayín keke sáyé nísìn, tán jẹ́ kí inú àwọn abiyamọ ayé kó má dùn. Tí bá sọ fún yín pé mi ò get ara mi, òun ló fi dàbẹ́ ni pé mo ṣe fẹ́ mú show tí mo fẹ́ ṣe yìí wá. Tó bá fẹ́ gbé show wá fún mi, jọ nítorí Ọlọ́run ṣé ó mú ọ̀kẹ́ dáadáa o. Èmi ò kí ń ṣe women supporting women, mo sọ fún ẹ. Tí obìnrin bá jàre, màá dúró fún. Tọkùnrin bá jàre, màá dúró fún. Èmi ò ṣe women supporting women. Gbogbo ẹ̀yin obìnrin abániláyé jẹ́ abániláyọ̀ jẹ́. Ọlọ́run á bá mi bà yín láyọ̀ jẹ́. Gbogbo ẹ̀yin ọkùnrin náà abániláyọ̀ jẹ́. Ọlọ́run á bá mi gba ayọ̀ yín lọ́wọ́ yín. Tó bá ti rí obìnrin tó fẹ́, ẹ máa fi kú Mohbad kọ́gbọ́n o. Ẹ máa kọ́gbọ́n bẹ́ẹ̀ o. Obìnrin bímọ fún ni kò ní kó má pa ni o. Ọkùnrin dẹ̀ bímọ fún èèyàn bímọ fọ́kùnrin náà kò ní kọ́kùnrin má ṣe ni o. Ẹ máa kọ́gbọ́n nínú ikú Mohbad. So láti wákàtí yìí lọ, tó bá gbé ọ̀rọ̀ wá bá mi, mi ì tẹ̀ kúkú ṣe tó bá ti parọ́ wá bá mi lé. Ẹ jẹ́ fún yín ní background story tí mo fẹ́ mú wá lọ́la, torí ọ̀la ni máa tẹ́ pẹpẹ ètò yẹn. Bó ẹ jẹ́ kí n fún yín ní background nǹkan tó ṣẹlẹ̀, nítorí ó ṣeé ṣe ìwọ tó ní story, mo fẹ́ kó mọ̀ pé mo mean business pẹ̀lú ẹ. Ọ̀pọ̀lọpọ̀ gbà táwọn èèyàn bá sọ pé ẹ má play kinní kan, ẹ má play voice note mi kì í play ẹ̀. But eléyìí mo láti expose obìnrin yìí, nítorí pé ibi tí ikú ti ń wọnú ayé ọkùnrin díẹ̀díẹ̀ nìyẹn. Tí mi ò bá expose obìnrin, ó ṣeé ṣe kí àwọn family obìnrin má mọ nǹkan tó ń ṣe fún ọkọ ẹ̀. Ó ṣeé ṣe kí ìyá obìnrin má mọ nǹkan tó ń ṣe fún ọkọ ẹ̀. Ó ṣeé ṣe kí ọkùnrin kọ̀ wọlé níjọ́ kan kó dẹ̀ kú kó má jáde mọ́. Obìnrin yóò dẹ̀ ní sọ pé òun ló ń fi stress àti wàhálà pa á. Ṣàdédé ni mo wo mail mi lánàá, ni mo rí mail kan tó wọlé. Mail tó wọlé sọ fún mi pé màá kọ̀ ka kíní fún yín bí àbí 2-3 lines níbẹ̀ nínú mail yẹn tó wọlé, kẹ́ bá lè mọ̀. Mo fẹ́ kẹ́ hold line, mo ò tí bẹ̀rẹ̀ show, but mo fẹ́ kẹ́ hold kíní dání torí ọ̀la mo máa ṣe show yẹn. Ń bọ̀. Okay. Ẹ gbọ́ mail yẹn o. Ẹ jẹ́ bá mi gbọ́ mail yìí dáadáa. Ó ní, hello Aunty Yinka, I really need your help. Ṣé ń gbọ́ o? Hello Aunty Yinka, I really need your help to help me broadcast this message to the whole world. Ṣé ń gbọ́? I really need your help to help me broadcast this message to the whole world. Ibẹ̀ mo fẹ́ kẹ́ mú dání. Ó wá kà sílẹ̀, ó wá fi nọ́mbà ẹ̀ sí. Ó ní kí n pè òun. Ó sọ fún mi pé it's about sister òun. Ẹni tó kọ mail yìí sọ pé about sister òun tóun àtọkọ ẹ̀ jọ wọlé. Tí ọkọ ẹ̀ wá mú sister ẹ̀ wọlé, tí kò sọ fún sister òun. Mo wá ní kó send number sister ẹ̀ sí mi. Ó wá send number yẹn sí mi. Ó wá ní kódà gan ó tiẹ̀ ní voice note kan tí ọkọ ẹ̀ fi bú àwọn dáadáa. Mo wá ní okay kó send number ọkọ ẹ̀ yẹn sí mi. Ó send ẹ̀ sí mi. Send voice note yẹn sí mi kí n wò kí n tó bẹ̀rẹ̀. Nígbà tí wọ́n máa send voice note yìí sí mi, kì wá ń ṣe sister ẹ̀ ló send ẹ̀ mọ́. Kò wá ń ṣe ẹni tó bá mi sọ̀rọ̀ yẹn ló send ẹ̀ mọ́, wá jẹ́ sister ẹ̀
tí kinní yẹn tó ní kí tó sọ pé òun àtọkọ ẹ̀ wá ló send voice note yẹn ẹ̀yin èèyàn ẹ ní fẹ́ gbọ́ nǹkan tó wà nínú voice note yẹn but nígbà tí mo wá listen sí voice note yẹn mo wá pe ọkọ mo listen sí ti side ọkọ mo wá padà wá pé nọ́mbà tí woman yẹn fún mi mo ní ṣe ní sister yín ló ní voice note yìí ó ní sister òun ni mo ní ẹ dẹ̀ fẹ́ jẹ́ kí n gbé ọ̀rọ̀ yìí síta ó ní bẹ́ẹ̀ ni mo wá ní ẹ sure pé tí bá gbé ọ̀rọ̀ yìí síta ó máa favor yín ṣá ṣe sure pé nǹkan báyìí tí àbúrò yín ṣe yìí ṣe sure pé ó dáa nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní píkẹ̀ ni lady yẹn bá jẹ́wọ́ ẹni tó sọ fún mi pé sister òun ló ń bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá jẹ́wọ́ mo bá rí nínú ọ̀rọ̀ ẹ̀ kó wá ní ẹ jẹ́ ṣàlàyé fún yín dáadáa ló bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé nínú ọ̀rọ̀ ẹ̀ ṣàmọ̀ pé òun gangan ló kọ́kọ́ pretend sí mi as sister ẹ jẹ́ ṣàlàyé fún yín dáadáa ló bá ń ṣàlàyé mo ṣáà ń dákẹ́ mo ń wò nígbà tó kọ̀ dẹ̀ nǹkan náà ló bá ní you know what Aunty Yinka family nǹkan wọlé sí wọ́n ní káwọn gbàgbé ẹ̀ pé ká gbàgbé ọ̀rọ̀ yẹn mo bá dáhùn pé ẹ ní gbé síta mọ́ ni ó ní no ó ní kí n gbàgbé kí n má sọ ibi tí mo wá mú ọ̀rọ̀ yìí wá láàárọ̀ yìí ni pé mo fẹ́ kó máa gbọ́ nísìn torí èsì tí mo fún ẹ náà ni ó ní kí n má gbé ọ̀rọ̀ yẹn síta mọ́ nítorí mo ti pick point fún ẹ ó ti rí pé kò ní favor ẹ ó ní kí n má gbé ọ̀rọ̀ yẹn síta mọ́ nítorí wípé ọkùnrin tó rò pé kò ní favor ló likely kó favor ó rò pé kò ní favor ọkùnrin yẹn lẹ́ṣẹ̀ dì í tẹ́lẹ̀ wípé kí n broadcast it to the whole world bẹ́ẹ̀ ńgbà tí mo ti wá gbọ́ voice note meanwhile woman yẹn ló sọ ọ̀rọ̀ inú voice note o òun náà ló send ẹ̀ sí mi with the hope pé kí wo báwọn ṣe ń jà òun ló ní voice note gbọ́ nǹkan tó wà nínú voice note abiyamọ mi á máa sunkún tó bímọ ọkùnrin so ó wá rí pé kíní yẹn ò ní favor òun mọ́ ó wá ní kí n má gbé síta I should just settle mi ní settle ẹ̀ torí mi ò gbàdúrà kó padà wọlé ọkùnrin yẹn mọ́ mi ò gbà ládùúrà ẹlẹ́dàá mi orí mi ọba tó ní àná tó lè ní tó lọ́la orí mi ẹlẹ́dàá mi ọlá ọmú tí ọmọ mi mu láyà mi ọlá òbò mi tó gbà jáde ọlá ikú tí mo gbé fóṣù mẹ́sàn kò ní jẹ́ kí ọmọ mi ọkùnrin kó pàdé irúwọ obìnrin yìí láyé ẹlẹ́dàá mi ò ní jẹ́ ọba tó nílé ayé tó ní ọ̀run ò ní jẹ́ ìkúnlẹ̀ àwọn abiyamọ ò ní jẹ́ ẹ wá rí gbogbo ẹ̀yin abiyamọ ayé ìgbà tí n bá bẹ̀rẹ̀ sí ní gbé kinní yẹn síta lọ́la ẹ máa rí bóyá ẹ̀yin náà máa kó ọwọ́ yín sórí báyìí ẹ máa ṣépè ní àbí ẹ máa ṣàdúrà pé kọ́lọ́run kó jọ kó má gbé yín kọrú obìnrin bẹ́ẹ̀ fìtínà tí obìnrin èṣù ìkà burúkú ọ̀bàyéjẹ́ ó wá sọ fún mi wípé kí n má gbé síta wàláhì yìí ò sùn mọ́jú ó test mi mọ́jú ni ó ṣà ń bẹ̀ mí pé kí n má gbé síta kí n jẹ́ kó sort it out ṣùgbọ́n ó fẹ́ kí n gbé síta because ó rò bóyá ó máa favor ẹ tẹ́lẹ̀ tí n bá wá gbé síta ó ṣeé ṣe kí ẹ̀mí ọkùnrin yẹn bọ́ tí mi ò bá gbé síta kí ọkùnrin yẹn rí aláàánú ó ṣeé ṣe kí ẹ̀mí ọkùnrin yẹn bọ́ sí ọwọ́ ẹ mi ìdẹ̀ ní forgive ara mi ẹ gbọ́rọ̀ lẹ́nu máa yẹn náà ẹ gbọ́rọ̀ lẹ́nu lady yẹn ó wá àtàná yẹn kò sùn mọ́jú bó ṣe ń send voice note èmi náà ń dá padà fún bẹ́ẹ̀ ló kí ṣáà má sọ síta wàrà àti ti send mail sí mi tẹ́tí sọ fún mi pé you want me to broadcast it to the whole world but because ngbà tí mo gbọ́ mo wá béèrè àwọn questions lọ́wọ́ yín ẹ wá rí pé kò ní pay yín ẹ rí pé kiri yẹn kò ní favor yín ó wá ní kí má gbé síta mọ́ ó ti ṣì máa gbé eléyìí síta Olódùmarè ń gbọ́ ó wá sọ fún mi pé you know I did not give you my consent mo wá sọ pé have you forgotten your mail ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ ni pé ó ń bẹ̀bẹ̀ ó ní you know I didn't give you my consent have you forgotten your mail mo wá gbé mail lẹ̀ síta pé ṣe bó send mail sí mi pé kí n broadcast ẹ̀ to the whole world kan tó sọ nìyẹn but torí pé o rí wípé kò ní favor ẹ o rí pé kò ní favor ẹ mọ́ ó wá ń bẹ̀bẹ̀ ó wá ń tẹ bá rí message ẹ wo where's my bag mo bọ̀ kò sùn mọ́jú ẹ wo wàláì kò sùn mọ́jú ṣẹ́tìrí òní kò sùn mọ́jú ẹ wo ṣẹ́tìrí
message alẹ́ àná ni o èmi ni mo voice note yẹn ṣe rí èyí tẹ́ bá ti rí white yẹn ó ní o kò sùn mọ́jú because kò fẹ́ kí n ṣe show yẹn torí mo ti fún ní àwọn nǹkan kan débi wípé ó ti rí wípé kò ní favour òun torí mo gbé phone báyìí mo ní ìwọ ló ṣe báyìí ìwọ ló ṣe báyìí ìwọ ló ṣe báyìí ìwọ ló sọ̀rọ̀ yẹn ìwọ ló kíní kan ó ní bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ yẹn tẹ́lẹ̀ nígbà tó yá torí pé èmi ò kì í ṣe easy not to crack ló bá ní ẹ má worry my family just came in wọ́n ní kí n filẹ̀ because kò ní favour ẹ̀ sórí mi ò tí ì rí ẹni tó máa ní kí n má ṣe torí wípé gbogbo nǹkan tí mo listen sí ó pa mí lẹ́kún ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi mi ò fẹ́ kọ́mọ mi bọ́ sọ́wọ́ irú ẹ tí n bá fi ọmọkùnrin yẹn lẹ̀ ọmọkùnrin yẹn lè wọlé kó má jáde mọ́ lẹ́ni tó bímọ 4 fún ọmọ 4 ọmọkùnrin yẹn lè sùn kó má jí mọ́ ó lè wọlé kó má jáde mọ́ ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pé àǹtí ẹ tó pè mí tó bá ń gbọ́ kó má gbọ́ àǹtí ẹ tó pè mí lè má mọ nǹkan tó ń fi ojú ọmọkùnrin yẹn rí màmá ẹ àti màmá ọkùnrin yẹn tó ń sáré káàkiri wọ́n tún wá lọ dá ẹ jẹ́ kó dọ̀la ẹ jẹ́ kó dọ̀la ẹ jẹ́ kó dọ̀la màá fún yín ní gbogbo mo kàn fún yín ní background yẹn ni o gbogbo nǹkan tó sọ ń bí message tó send sí mi mo ń expect kí lady yẹn sọ fún mi pé ọkọ ń gbóbìnrin mo ń expect kó sọ fún mi pé ọkọ ń gbé ọwọ́ sókè ó na òun rí ẹ wá rí nǹkan tó fi ojú ọkọ yẹn rí ẹ jẹ́ kó dọ̀la tí mo mọ̀ wá ṣe ni mo dẹ̀ máa ṣe torí tí mi ò bá ṣe máa yẹn lè wọlé kó má jáde mọ́ ó lè sunkún máa yẹn nígbà mi tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú òun máa ń yí dúvè borí ni ẹ wá mọ̀ bóyá máa yẹn ń parọ́ àbí kò parọ́ ẹ jẹ́ kó dọ̀la mo kàn ní kí wá fún yín ni ṣe rí kíní tó ń ṣẹlẹ̀ nígboro yìí ẹ má kọ̀ sùn kẹ́díjú o tẹ bá ti rí anything awareness ni o tẹ bá ti rí anything ẹ má díjú kẹsùn o ṣùgbọ́n tó bá di ọ̀la bóyá ẹ̀dúrà tí mo kọ́wọ́ sórí tí mo gbà bóyá torí woman yẹn wọ́n ló ti ọkọ ẹ̀ ló wípé òun ní kó kúrò léhun ó dẹ̀ ti kúrò pé òun ò wish kó padà mọ́ èmi go wish kó padà mọ́ bóyá ẹ̀yin abiyamọ ayé ẹ wá gbarú àdúrà yẹn pé kẹ́ ẹ dáàmú irú obìnrin yẹn ní ayé yín pé ẹ gbà ládùúrà ẹ kọ èmi o wọ́n bá kúrú obìnrin yẹn nìkan ló wà láyé Ọlọ́run má jẹ́ kọ́mọ mi ó pàdé o ẹlẹ́dàá mi má jẹ́ kọ́mọ mi ó pàdé ọbọ tó ní ilé ayé ọ̀run má jẹ́ kọ́mọ mi ó pàdé màá play voice ọkọ màá play voice ìyàwó ẹ gbọ́ ntí mo ẹ rí fúnra yín bóyá ẹni tí wọ́n ṣe tí mo investigate ni ẹ jẹ́ kó dọ̀la shabarikolo.com ẹ lọ register ńbẹ̀ ẹni tó bá fẹ́ lube ẹ pè mí sórí +447404851234 ẹ jẹ́ kó dọ̀la.